tó ẹ kú ojúmọ́ ìyẹn ènìyàn wa káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti káàkiri àgbáyé. A kí yín káàárọ̀, a kí yín káàsán, a tún kí yín káalẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìrìn àjò ìlú sílùú àkókò kò jọra wọn, gbogbo ẹ̀ ò jọra wọn káàkiri àgbáyé, la fi kí yín káàárọ̀, káàsán, káalẹ́ gẹ́gẹ́ bí àkókò tó ń kálukú tí ọwọ́jà ètò yìí tó bá fi tó yín lọ́wọ́. tó ìbà Elédùmarè ọba ògóògó, ìwọ lọ́ba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba fẹ́nifẹ́re, àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gùn, ọba lógúnlọ́lá, a ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò abọ́gbọ̀ tí fi yọmọ ẹ̀ nú ọ̀fẹ́. Àyìn ọ́, akí ọ, ìbẹ̀yìn àgbàlagbà arúgbó aṣọ mọ́balẹ̀, ajẹrun òró, ajẹ̀dọ̀ èèyàn mọ́bì, ìbáyín o. Láàlú ìgìrì òkú ó dọwọ́ rẹ lónìí o, ètò tòní. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ yín o, ẹ má jà ṣiṣẹ́ o, ẹ má jà ṣílẹ̀ tẹ̀. Tẹ́ ẹ bá wojú ọjọ́ bójú ọjọ́ ti rí káàkiri nínú ètò ìṣèlú orílẹ̀-èdè yìí, ẹ máa rí àfihàn oríṣiríṣi kan tá a máa fi hàn yín nínú fọ́nrán tí ó fẹ́ jáde, tó ń jáde sí yín lọ́wọ́ tẹ̀ ń wò yìí. Lánàá bàbá Bánjí Akíntóyè wọ́n sọ ọ̀rọ̀, wọ́n sì fakò mú òkun inú ọ̀rọ̀ yọ. Inú àwa ọmọ òtù náà, inú wa dùn pé a ní aṣáájú rere, kọ́lọ́ba jẹ́ kí bàbá kó wa délẹ̀ lérí láyọ̀ àtàlàáfíà. A dúpẹ́ gidi gan lọ́wọ́ bàbá. A sì dúpẹ́ àtìlẹ́yìn bàbá wa Sunday Igboho, olóyè Májàsọ́lá, wípé àjíǹde ara ó máa jẹ́ o. Ẹ ṣe gidi gan, ẹ kú àdúrótì, ẹ kú àtìlẹ́yìn, àti gbogbo ọwọ́jà Yorùbá Nation ní gbogbo ibikíbi tí ọwọ́jà Yorùbá Nation bá dé. A kí gbogbo yín, ẹ̀yin tí ẹ̀ ń jẹ́ ó máa ṣeé ṣe, ẹ̀yin tí ẹ̀ ní kó máa rí bẹ́ẹ̀ tí sì ń rí bẹ́ẹ̀, ẹ̀yin tí ilẹ̀ bàbá yín mú yín lọ́kàn tẹ̀ dìde pé bó ni ó ti rí, a gbọ́dọ̀ délẹ̀ lérí ni. Bẹ́ẹ̀ ni a kí yín kúṣẹ́ takuntakun, kò ní rẹ̀ yín, kò sì ní sú yín, iná ò ní tánwó yín tó lọ́pọ̀lọpọ̀ yín ló fara ṣe, fowó ṣe, fọrùn ṣe, fẹ̀mí ṣe. Àtàwọn tí ìjì Yorùbá Nation ti gbé lọ nígbà tí ìdojúkọ wà, pàápàá jùlọ nílé bàbá wa Sunday Igboho, gbogbo wọn a bẹ̀ Olúwa lónìí pé kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí, pé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba a ní jẹ àwọn ọ̀ràn wọn gbé lágbára lọ́wọ́ Elédùmarè. Tí orí ọ̀hún bá délẹ̀, a ní gbàgbé ìran wọn, a sì ní gbàgbé ipa pàtàkì táwọn náà kó lágbára lọ́wọ́ Elédùmarè. Wọ́n ṣàfihàn international passport Yorùbá Nation lánàá tí inú ọ̀pọ̀lọpọ̀ dùn, inú èmi ó kàn dùn yùngbàyùngbà ni. Nínú ìgbésẹ̀ ìrìn àjò òun ni ìgbésẹ̀ international passport wà tán pè ń páálí, gẹ́gẹ́ bí àwọn ọmọ èdè gáì nìyẹn, wọ́n ní páálí, ọmọ páálí Yorùbá Nation ti jáde o, ẹ lọ mọ́ bò ó, páálí Yorùbá Nation ti jáde o. Ṣé ẹ ti gbọ́? Àníkà jẹ́ kẹ́ ẹ gbọ́ ni, lẹ́yìn tẹ́ ẹ láàṣẹ nǹkan kan, ẹ ti rí pé movement ń wà, àwọn ayé ò dúró, ọpẹ́ ní fọ́lọ́run ọba. Bí ó ti mọ rínú títí tá fi fà sí ara rẹ̀ lélẹ̀, ọpẹ́ ní fọ́lọ́run. Eléyìí tí mo fẹ́ báyọ̀ ń bẹ̀ ni pé mo fẹ́ fi kankan hàn yín, ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn tó. Tẹ́ bá wo bí ìrìnàjò yẹn ṣe rí, kò yé ọ̀pọ̀lọpọ̀ tó rẹ̀ la ṣe ń fún yín tanijí lójoojúmọ́ wípé ẹ̀yin tó kù tẹ́ ẹ̀ tí ìdarapọ̀ ẹ dìde. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ gúrùpù, ọ̀rọ̀ lẹ bàbá wa ni. Bí ó ṣe dá là ń bá káàkiri, bí ó ṣe dá yóò sì dá, yóò sì dá. Ó sọmọ lóòkú bẹ́ẹ̀ ni, wọn ò ní sin pẹ̀lú òkú bàbá rẹ̀, àbúkù yẹ́ dẹ̀ ni, wọn ò ní sin pẹ̀lú ẹ̀. Ire lójú owó mọ rí, wọn ní ọwọ́ jẹ́rẹ̀ wá tó wa lọ́wọ́, ẹ̀là funfun gbò mọ́ṣáláná rẹ̀ wá kàn wá. Bọ́sàn bá so, èèyàn máa la ọ̀nà kan ni. Ìran Yorùbá ti la ọ̀nà kan rẹ̀ tí wọ́n lónìí.
ire ó sì tó wa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àwọn onílé ò dúró, gbogbo wọn náà bá a ṣe ń pè wọ́n ń dá wa lóhùn, a sì ń tẹpá mọ́ṣẹ́ torí àwa ò lágbẹ́kẹ̀lé nínú pa fẹ́ ṣe bìrìbìrì, a sì lágbẹ́kẹ̀lé pa fẹ́ yẹ̀yàn jẹ́ ká tó débi tá à ń lọ. Iṣẹ́ ni ẹ mọ ìran Yorùbá sí. Nínú gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ bá lọ wo áítẹ́ẹ̀mù stéètì kọ̀ọ̀kan, kò sí lè tí wọn ò fi iṣẹ́ síbẹ̀ tí ò gbé orin iṣẹ́ ṣíṣe dání, kò sí lè tí ò gbé dání. Ilẹ̀ máa fi mọ̀ wípé ọmọ ṣiṣẹ́ dowó làwa ìran Yorùbá, àwa máa ń ṣiṣẹ́ lówó ni, àwa kì í yànyàn jẹ, àìpáyàn ṣayé bí àwọn ìran tó kù. Kíní kan ṣẹlẹ̀ nínú fídíò tí mo mú wá yìí tí mo fẹ́ kẹ́ ẹ rí, ìtí ń jẹ́ kókè Ọya ó máa dàrú ní gbogbo ìgbà ẹ̀ rí. Ìtí wọ́n fi ń tako bàbá Bọ́lá Ahmed Tinubu gan l'Ábùjá tí gbogbo ẹ̀ fi ń dàrú gùdùgùdù ẹ̀ rí. Ṣé ẹ mọ̀ pé ẹni tó jẹ́ igbákejì bàbá, gbogbo wàhálà yìí òun ló create sí bàbá lọ́rùn. Bàbá rò pé táwọn bá mú gbà yẹn yóò jẹ́ olùtùnú fáwọn táwọn ó fi rọwọ́ họrí nílẹ̀ Haúsá. Wọn ò mọ̀ pé ìkà làwọn mú. Nígbà táwọn èèyàn ó pè é lórúkọ tán pé ń gbà yẹn wọ́n ń pè é Ṣẹ̀tíkà. Kò yí ọ̀pọ̀lọpọ̀. Àwọn èèyàn mọ̀ pé kà ní ìkà pọ́nbélé. Ìkà pọ́nbélé tẹ́ bá lọ wo ìrìn àjò rẹ̀ ẹ mọ̀ pé ìkà ni. Ẹ lọ wo gbogbo history ẹ̀, kò ní good record. Irú àwọn wọ̀nyí kò yẹ kó sínú ìjọba yẹn. Ṣùgbọ́n nígbà tí bàbá ti mú, bàbá náà ń fi ìfura ṣe pẹ̀lú ẹ̀ nígbà yẹn. Bàbá ò ṣe dáadáa pẹ̀lú ìran Yorùbá o, ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ, ìfìjà yẹn lẹ̀ o. Ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ kẹ́ rí tó jẹ́ ìṣòro fún bàbá yẹn. Báwọn náà ṣe ń ṣe wàhálà, ìṣòro ni pé wọ́n fi ọmọ àparò sábẹ́, wọ́n wá ń gbẹ̀kà òun ìrìn àjò tí wọ́n rìn lọ́dún méjì sísìn. Láti bí ọdún méjì tí bàbá ti bọ́ sórí oyè ìjọba Nàìjíríà, wọ́n ń fọ ọmọ àparò sábẹ́, wọ́n ń gbẹ̀kà ni. Òun làwọn ń gbọ́ àwọn àṣírí lóríṣiríṣiríṣiríṣi. Gbogbo bó ṣe fọ́ọ̀mù Boko Haram, gbogbo tó ṣẹlẹ̀ l'Aso Rock, gbogbo pátá la gbọ́. Igbákejì bàbá ó kọ́ àwọn màlàmí wá, àwọn àfáà sínú Aso Rock, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí bàbá ó kú nígbà tí bàbá lọ fún medical check-up. Àdúrà rẹ̀ ni pé kí bàbá ó kú. Ní dárúkọ wọn torí pé wọ́n lè máa fi trace pé ó dára ìpọ́dọ̀ rẹ̀ là ń sọ. Ọ̀rọ̀ igbákejì wọn ò ní mo mean. Wọ́n wá ń wá kí bàbá ó kú. Àṣírí yẹn tú sí bàbá lọ́wọ́. Nígbà tí wọ́n ṣe planning, tẹ́ bá rí gbogbo ọ̀rọ̀ economy nígbà yẹn, tí bàbá sọ pé tax reform làwọn fẹ́ ṣe, tí gbogbo yẹn ti dùn pé wọ́n ṣe tax reform, ó yẹ bẹ̀rẹ̀ láti bẹ̀. Tí bàbá ní tí state kọ̀ọ̀kan bá ti pa, inú rẹ̀ wọ́n ti mọ yan percentage tí wọ́n máa fún state yẹn, tí gbogbo wọn yarí pé ẹ fẹ́ bàtà wọn jẹ́ ní. Àṣeṣe tí ìkà náà ló wà ní ìdí gbogbo ọ̀rọ̀ yẹn. Tẹ́ ẹ bá rántí pé Borno ni voice yẹn ti jáde. Mo dẹ̀ ṣe fídíò lórí ẹ̀ nígbà yẹn, mo ní ejò lọ́wọ́ nú. Fídíò yẹn last year ni mo ṣe, mo ní ejò lọ́wọ́ nú. Bóun ló ṣe máa jẹ́ pé professor kí ló kọ́ta pé professor tó wà ní Maiduguri, Borno State, wípé ó ní ó máa kọ́kọ́ voice out pé láíláí àwọn ò lè ṣe tax reform, state ò lè máa ṣe kíníkan tó bẹ̀rẹ̀ sí ní yarí pé bóni káwọn ti rówó. Tí mo ní kò yẹ kó lè jóun, ṣé bí ọmọ Ṣẹ̀tímà ni. But àṣírí padà tú, àṣẹ Ṣẹ̀tímà náà ni. Òun náà ló group àwọn governors pé wọn gbọ́dọ̀ gbà ní north. Ó ti kó gbogbo ọba jọ, ó ti kó gbogbo òjòyè jọ. Òṣèlú tí máa ń ṣe nìyẹn. Lánàá wá sórí TV, ó sọ wípé òun ni the most bully person, the most hated person nígbà gọ́ọ̀mẹ̀ntì Jonathan. Ṣé èèyàn lè rí bó ṣe rí wọn kó mọ́ jóun làwọn èèyàn ò hate jù? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo yẹn ẹ lọ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa. Channels TV PK ẹ lọ gbọ́ nǹkan tí Ṣẹ̀tímà sọ lánàá. Ẹ máa mọ̀ wípé
ìlú yìí ò lè dáa. Ó wá ṣe gbogbo kínní láti gbogbo nǹkan tó ṣe pátá mo mọ̀ pé wọ́n jọjọ fọ́ọ̀mù ADC ni. Ó lè dé 10 minutes kó announce pé òun quit tàbí kó fẹ́ láti mọ kí ni next plan bàbá Bọ́lá Tinubu lórí election 2027. Nǹkan tó ń bá kiri iṣẹ́ tí ń bá bàbá fa débi pé ń bá bàbá Bọ́lá mẹ́fà débi pé ó níbi tí mo lọ lórí ọ̀rọ̀ yìí o, mo fẹ́ kẹ́ gbọ́ mi yé dáadáa, kẹ́tẹ́ tí kẹ́ gbọ́ mi gidi gan. Ó ní ìṣòro tí bàbá ní, gbogbo nǹkan tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Haúsá ò ní. Ó wá fa gbogbo àwọn wàhálà yìí àdìgbọ̀n yìí débi wípé lórí ọ̀rọ̀ economy ó ní chairman economy kíní kan forum o, olóhùn handle economic aspect ti orílẹ̀-èdè yìí, òun náà fi sí nkí ẹ̀. Ṣé ẹ mọ̀ pé gbogbo frustration tán ń rí òun pátápátá òun ló ń ṣe. Mo dẹ̀ sọ severally wípé gbogbo kíní yẹn wọ́n mọ̀ plan ẹ̀ sọ́dọ̀ bàbá ni, bàbá ò mọ̀. Gbogbo ìrìnàjò tẹ́ rí nǹkan pátá plan wọn ni. Àwọn ò fẹ́ nǹkan tó dáa lọ́dọ̀ wọn à fẹ́ reform. Ẹ̀yin lẹ̀yin ń ronú pé ó yẹ kẹ́rì fóbíṣì Nigerian system. Ẹ̀yin lẹ fẹ́ upgrade economy Nigeria. Ibi tọ́rọ̀ bàbá ti sú everybody nìyẹn. Táwọn èèyàn dẹ̀ pè yín tẹ́ ẹ gbà. Àyífagbára ni kíní tí ò bá lè. Èyí ń fagbára ṣe. Ilé ń pè yín, iṣẹ́ ń bẹ fún yín nílé láti ṣe tó pọ̀ rẹpẹtẹ. Bó o ní rántí yín, bó o ní wọ́n ṣe bọ́ kúrò lóko ẹrú tí wọn ò ní sí mbẹ̀ mọ́. Torí pé nígbà tẹ́ ẹ ti fọ́n máa parọ́ sábẹ́ tẹ́ ń gbin kàyí, ọkà tẹ́ ń gbìn ò ní wù. Àparò ó máa ń mú jẹ ní. Gbogbo àṣírí tó ń tu ẹ̀wọ̀n àkókò ti rí. Àṣírí mi tó wà o, eléyìí tí El Mustapha tó jẹ́ CSO Abacha tó tú kò kàn mention Shettima ni, but àwa mọ̀ pé Shettima máa wà involved. Tó jẹ́ pé ní Maiduguri yẹn àṣé ó ní stone kan, precious stone tí wọ́n ń rí tó wọ́n ju gold lọ, tó wọ́n ju even ó wọ́n ju diamond lọ ní world market tí wọ́n ń rí ní Maiduguri tó wọ́n ti $27 million per gram. Kì í ṣe kílò, per gram. Per gram $27 million náà ta gram precious stone yẹn. Gbogbo àwọn bíi Gates kankan náà wà involved all over the world. Torí ẹ̀ ní Boko Haram ò ṣe kúrò ní Maiduguri. Wọ́n wá mọ̀ sọ pé torí Ọlọ́run ni, torí ẹ̀ la fi ń sọ fáwọn alìsùn náà lẹ Yorùbá tí wọ́n ń ṣe rán dandan. Bàbá kan tí máa ń ju handkerchief sórí báyìí tí wọ́n sọ pé àwọn ní alìsùn náà wà lè jàmí àbí nǹkan. Ike ọ̀yọ́ wọn gbọ́dọ̀ nílẹ̀ Yorùbá agbọ́dọ̀ ìtòrí ìṣẹ̀ríà. Ṣẹ́yìn náà ní nǹkan tẹ́ fẹ́ máa wà bí báyìí. Ẹ fẹ́ lọ máa kó AK-47 wá láti ilẹ̀ Haúsá kan máa fi dà wá láàmú bí. Gbogbo kíní láṣìírí wọn ti tú. Ẹ máa wádìí ẹ̀sìn tẹ́ ẹ ṣe dáadáa. Ẹ̀yin ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá ẹ wádìí wọn. Àwọn tẹ́ ń pè lọ́mọ ìyá bẹ́ẹ̀ láàrí kan ó pé rẹ̀ ń tẹ̀ bílíìgì tí ń pè káwọn àwọn mọ́là tán kí ìrun mọ́ṣáláṣí àwọn káwọn join àwọn káwọn jọjọ fight kọ́ọ̀sì pé báwo ni ó sì máa jẹ́ Christian governors lá ní South West. Ṣé ẹ ti rẹ́yìn nílẹ̀ Yorùbá rí àwọn àfáà tó jágbá àfáà gan tá jẹ́ scholars, kò sẹ́ni tó sọ̀rọ̀ ń pa pé ẹnìkan jẹ́ Christian as governor clock anybody. Ìgbà tí Muslim ṣe ń kọ́, nígbà tá ní Muslim ticket ní Central kí ló bí? À ń sọ̀rọ̀ good governance, ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn, ẹ̀ ń bọ́ kúrò, ẹ̀ ń gbé brain yín kúrò lórí lane tó yẹ kí káwọn èèyàn ti máa bá yín, ẹ̀ ń gbé wọ́gbẹ́ lọ. A máa sọ̀rọ̀ ìlera ara, ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀sìn. Ṣẹ̀sìn ìjọmọ́ lera. Ṣé bẹ́ẹ̀ ni bá yóò ní ó ṣẹ̀sìn? Ṣé bẹ́ẹ̀ ni ayé rẹ bá ní ìtumọ̀ ní ó ṣẹ̀sìn? Ṣé a máa fòṣì ṣẹ̀sìn ni? Èèyàn ń fòṣì ṣẹ̀sìn. Ẹ wọ́n ń pe àwọn ọmọ lànà mọ́ṣáláṣí wípé next election ẹ fẹ́ kí wọ́n support yín káfílẹ̀ ní Muslim governor lógùn state. Ṣé kì í sá mọ́sùn lókù ọ̀nbẹ́ ní kí Dàpọ̀ Abíọ́dún tó dé?
àbí àbíbò àwọn ẹlẹ́sìn ṣe ń ronú ńlẹ̀ Yorùbá. Àwọn tó pera wọn Boko Haram nílẹ̀ Haúsá àṣírí wọn ló tú yìí. Àṣé kí gbogbo nǹkan ṣe kì í ṣe torí ẹ̀sìn, àṣé nítorí $27 million per gram ní òun ní dá wàhálà lẹ̀. Gbogbo wa tẹ́rí tí Fúlàní kún bẹ̀ torí ẹ̀sìn kọ́. Gbogbo ibi tá à ń sọ yìí à ń ṣe ìwádìí ńlá lọ́wọ́ tó gbóná lórí ọ̀rọ̀ Ṣàrùn, torí ìlú tí àwọn Fúlàní lọ jókòó sí ní Ṣàrùn yẹn a fẹ́ mọ ní ṣáṣá, a fẹ́ mọ tí wọ́n ń rí ń bẹ̀. Torí ti Iléṣà, àṣírí Iléṣà ti tú pé gold Iléṣà ló kó àwọn. Wọ́n dẹ̀ sọ fún wa pé bàbá Adébóyè gan wọn ò mọ̀, wọ́n mọ̀ sí. Ẹnu mi ò gbà, allegedly ni wọ́n ní bàbá mọ̀ sí, allegedly. Wọ́n mọ̀ bí Fúlàní, báwo ni Fúlàní ṣe wà tẹ́rítírì èèyàn tí wọ́n mọ̀ yan Sẹ́ríkì tí ẹ̀yin tẹ́ gàǹgà tẹ́ góńgó dé level yẹn tẹ́ ní react. Ó túmọ̀ sí pé ẹ fẹ́ràn àwọn aráàlú yín, pé ẹni Àmọ̀rí bá kú, Àmọ̀rí fúnra ara rẹ̀ ò bá kó gàǹgà. Àṣírí àwọn Boko Haram ló tú yẹn, àṣírí wọn ló tú. Mo fẹ́ wo bí wọ́n ṣe fẹ́ rìn. Kíjọba káwa Yorùbá tó wá gbégbèsè pé ókè o, tọ́rọ̀ bá rí báyìí, ẹ jẹ́ kó kálukú kẹ́kọ̀ọ́ rẹ̀ dání. Ìyẹn làwọn bá bàbá Bọ́lá Ahmed Tinubu sọ tó lóun mọ yìnbọn sáwọn agitator. Pé àfikún kí sọ́jà ọba crush everybody tá bá ti rí lórí ilẹ̀ wa, tá a ródòdó àbí tá a rí. Mo ti sọ fún yín, ikú tó pa Saddam Hussein, Ọlọ́run níjẹ́ wọ́n fi lọ yín o. Mo tún ṣàdúrà fún yín lẹ́ẹ̀kan sí. Ẹ má gbégbèsè tí ó ba ìran yín, tí ó borúkọ ọ̀ràn yín jẹ́ pátá. Àṣírí gbogbo ẹ ti tú sáwà lọ́wọ́. Ẹ̀yin lẹ́ ń nira yín lára, ẹ fẹ́ máa fẹ̀mí Yorùbá ta káìtì nítorí ilẹ̀ Haúsá tá a rèrè jẹ́ ń bẹ̀. Èrè wo ló tà tí ilẹ̀ Haúsá bọ́ sílẹ̀ Yorùbá rí? Ẹ sọkán. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ wise up, ẹ lọ ronú yín gan. Igbó atú àbọ̀ ẹ bá jẹ́ àmàlùtẹ̀ jẹ́ kó wọn ò rí nǹkan kan mú bọ̀m̀bì tán lọ́hùn. Òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n BLLB tí wọ́n mú bọ̀ ni pé ẹ̀ẹ̀kan rẹ̀ àwọn àtìyàwó wọn jọ kan àti ọmọ wọn mọ̀ gbádùn ó tán. Èrè ibẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Bọ̀ ṣé wọn ò gbádùn tẹ́lẹ̀? Ṣé wọn ò gbádùn? Wọ́n yé so lòsì tẹ́lẹ̀, àwọn ni wọ́n tàjọ àyọjú náà lọ. Eléyìí tó cost tó wà nílẹ̀ ní ẹja mójútó. Property gbogbo lẹ̀ Yorùbá ní Yorùbá nation. Òdodo ọ̀rọ̀ mo sọ fún ilé nìyí. Ẹni bá kàn fúnra rẹ̀ ní ẹdẹ kìíní kó mọ jí lára rẹ̀ kó mọ gbọ́rò yìí ilẹ̀ Nàìjíríà pé wọ́n ti pa wọ́n tán nílẹ̀ Haúsá. Kò sí kàtọ́ kàn mí bẹ̀. Ìgbà tí inú mi máa ń dùn lójoojúmọ́ ni pé bàbá mi tètè ronú láti kó wa kúrò ńbẹ̀ ní àjò mi ilé ayé. Inú mi máa ń dùn ni because ìlú yẹn ṣe ìlú rẹ̀. Wọ́n padà parẹ́ gbẹ̀yìn ni kì í ṣe pé torí ìlú tí wọ́n bá ti fò tọ̀rọ̀ tí wọ́n gbé ẹ̀sìn sójú. Ṣùgbọ́n London nǹkan tí wọ́n ń dánwò wọ́n burú dẹ̀sẹ̀ lọ. Bàbá tó dẹ̀ wá tó jẹ́ pàkejì bàbá yẹn ó máa wà involve nínú kéèsì tí mo sọ yìí, kéèsì Mẹ̀dúgùrí tó dàdàkudà lé ní $27 million per gram. Ẹ wá ní wọn ò ní gbẹ̀mí èèyàn. Bàbá ẹ̀mí tí yín gan ẹ máa sọ ara bí wàláì níbi tí ọkùnrin yẹn burú dé kì í rẹ́rìn. Ó mí tẹ́ bá ti rí fèsì ẹ ti mọ̀ pé kì í ṣe èèyàn rẹ̀. Èmi kàn bẹ̀yìn ni bàbá torí mo mọ̀ pé ìfẹ́ inú àwọn kan ní yọ yín lẹ́nu lẹ́ẹ̀fí fẹ́ sòdodo ọ̀rọ̀. Ẹ nídìí láti jókòó kẹ́rù ọ̀rọ̀ dáadáa. Ẹ jókòó kẹ́rù. Bí ò bá dábàá pọ̀ bá ṣe sàn yẹn máa ká lérí ni. Ẹ jájọ pàtọ́pọ̀ kí gbogbo ó lè ró kùsùkùsù ká mọ ibi tá à ń lọ. Sáwọn tá a máa dóde nìyẹn. Àwọn tẹ́ ń plan economy Nàìjíríà fún un. Àwọn tẹ́ ń fi ìyà jẹ gbogbo adúrú ìlú yìí fún un. Sáwọn tẹ́ ń mọ dààmú lé lórí pé future Nàìjíríà ó dànù. Ṣé bí future lẹ́yìn náà rí future Nàìjíríà lẹ́yìn rí lára wọn yẹn? Mo sọ kíní kan níjọ́ ni mo ní skul àlùmọ́gìrì tí wọ́n kọ́ fún wọn náà ti ṣe ẹ̀rí kan lọ́bẹ̀ mọ́ ni. Tí Jonathan fi gbogbo gbèsè ayé rẹ̀ tó fi campaign lé lórí ṣe ẹ̀rí kí wọ́n lọ́bẹ̀ mọ́. Ẹ má dára yín láàmú.
ẹ̀yin ọmọ Yorùbá yòókù mo ní bá sọ̀rọ̀ tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ bìlí pé gbogbo táwa ń ṣe ìranu ni ojú yín ni ó ṣe ó kù díẹ̀ ojú yín ló máa ṣe ṣùgbọ́n o kò sígbà tẹ́ dé táwọn ọgbà yín tọrọ ọmọ ìyá wa ni kò sígbà tẹ́ dé tágbà yín tọrọ ara wa ni àjọjọ ṣèlú bàbá wa ni tí ó fi dáa sáwọn gbé ọpọlọ kalẹ̀ àmọ́ wo kí ló mọ bàjẹ́ kú mọ rí báyìí àá ní irú resources yẹn nítorí pé ẹni nìkan fẹ́ pọ́kẹ́ẹ̀tì ẹ̀ lẹ́wàá kó ẹ̀mí àwọn èèyàn sínú ìjàmbá gbogbo ìgbà ojoojúmọ́ kó tó di pé wọ́n mọ discover tọ̀dọ̀ wa ń bí torí a lot of things wà ní ilẹ̀ tí wà ń bí báyìí náà tá a títí rí kó tó di pé wọ́n wà máa kógun jà wá ń bí kó tó di pé wọ́n máa create section nínú wa tí wọ́n máa yìnbọn sí wa ẹja tètè kẹrù kábẹ́sẹ̀ wa sọ̀rọ̀ ibi tèmi ń lọnu mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run stand tèmi nìyẹn o ẹ má da ọ̀rọ̀ tí mo sọ yìí nù ẹ lọ yẹ̀ wò dáadáa màá fi fídíò yẹn lẹ́ẹ̀rí sìn yóò wọlé fídíò ibi tí Mustapha ti sọ̀rọ̀ lọ́dọ̀ ordinary president bọ̀bọ́ kan báyìí tó máa ń ṣe program l'Abuja rí tí Mustapha sọ ń bẹ̀ ó sọ so many things wí látàrí Abacha 1996 láti discover kìíní yẹn rí. Let's assume Nigerians are 900 million people. And I tell you, from what he tell you, are the stones that we know are at the surface. We will be generating 74 times 12 months, $889 billion. I'm not talking about that. We'll go into our projects with international market. And let me give you a tiny little example before I come to that, so that you know what I'm talking about. You can Google as I talk. What is californium? Californium is a state in the United States. No, it's a precious stone. Oh, not California. That's why I want to tell you this. Californium. Californium in today's market. Google and tell me the price before I finish talking. In today's market today, in the world market today, one may ask, in Borno State, there is Boko Haram. There are areas that are still mined, now no-go area. The weather is harsh. It's very unfriendly. It's a small place. But there is something the international community with the connivance of Nigeria. Every day you have NGOs coming into, and they are hiring houses from 10 years, 20 years and above. And once you give them the price, they don't ask, they just pay. What are they doing? Why are most of them coming with satellite telephones? Why are most of them coming with PCs that are working with the same satellite telephones? Computers that are working directly with satellite. How come most of them come under the guise of supportive activities to the poor? They are giving them medication. The Ministry of Health bothered to discover the type of medicine they are giving to the poor. How come there is increase in kidney and cancer, kidney and liver and cancer problems in Borno? How come it is attacking old people? How come the NGOs live in the wee hours of the night where soldiers dread to go? Police, security men cannot go. They go there at odd hours. They go with cash, bags of money, and then they come back empty with smaller bags in their hands. What is in these smaller bags? Who is giving them that? What started the Boko Haram? Are the elites aware? Is the government aware? Who within the agencies and ministries of Nigeria are compromising that? Who is aiding these activities? How much of this californium do they take per day? How much is a gram of californium in world market today? Who has Google to know? 27,100,000 per gram. $1 million. I didn't say naira. Yes, it's the most expensive thing. Do we have it in Nigeria? In abundance in Borno State. That's what started the Boko Haram. That's the game. Are we aware? How can we be ignorant of our country, of our place, of what God has given to us? If we don't know your country, what type of leadership are you coming to give? You are a liability if you don't know. How can we be supporting ignorance to say that's where we search for leadership? What can we do about it? Somebody should read it out. How much is californium? Okay. Californium is... Talk to the mic properly. Californium is $27 million per gram, not kilogram. So how many grams is in a kilogram? 1,000. 1,000 grams makes 1 kilogram. And 1 gram is
$27 million. So 1 kilogram is the most expensive. You know when I knew this? 1996. And one of the offenses we committed to some big men is getting to know this. We were tagged enemies, and it should not be known. 1996, I was tagged. Remember, at that time, there was the first campaign against me in Concord newspaper, front page, the Iron Man behind Abacha. That was the beginning on how to destroy me. And all for Nigeria. And I'm doing it for our well-being. If you sit down and say Kuwait is rich, how can we be seeing our relations, our parents? Whosoever you are, a mother is a mother. You see mothers carrying wood, and that's your mother. If you laugh at her because she's poor, she's your mother. You see an uncle trekking some without shoes into the farm, toiling the soil, that's your father. It doesn't matter which part of Nigeria he comes from. It doesn't matter whether he's a Muslim or Christian. These are our parents. How can we have these riches and be seeing poverty all around us and we think we're comfortable? What am I going to tell God Almighty? I'm a deceit? I'm a liar? It is better I offend any person in telling him the truth and standing by it than to offend God Almighty. That's the way some of us are. That's why we're not friendly with some